Africa Content TV. Kí kábíyèsí Àsẹ́yìn ti ìlú Ìsẹ́yìn kú àlejò wa ìlú Ìsẹ́yìn ò ní bàjẹ́ ọ̀ lásìkò tí ìkó mọ kébé ìkó ìyẹn mọ kébé ẹyẹ wọ́n mọ kébé àbòtí ẹ̀tọ́ omi gan òkí olórí kábíyèsí ọ̀gbẹ̀rẹ̀ náà gbọ́ pé ọmọ Ọ̀yọ́ ní bíbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tí ń dọ́gbọ́n ra sọ fún kábíyèsí ọ̀gbẹ̀rẹ̀ wọ́n ní kábíyèsí Àsẹ́yìn wọ́n ní ìgbà owó orí ẹ̀kejì lọ́wọ́ bóyá bá ti ń wọlé yá mọ̀lú mẹ́wàá lẹ́kọ̀ọ́ sẹ́yìn mọ́tò. Mo kí kábíyèsí Ìgànnà sí ìlú Ìgànnà ẹ̀sọ́ gidi gan. Mo kí kábíyèsí Oníwò ti Òtú ṣeun. Mo kí kábíyèsí Ògbẹ́gò ti Ayétòrò. Mo kí kábíyèsí ọ̀nà Oníbodè ti ìlú Ìgbòho, kábíyèsí Alérò ti Ìlérò, mo kí títí kábíyèsí Onípàkó, Ọlọ́pàá gbogbo orí adé tó wà níjókòó, ọrùn lẹ̀kẹ̀, gbogbo yín pátá mo kí mi ò lólódì kan o. Ẹ̀sùn gbogbo yín. Mo kí gbogbo àwọn ìjòyè tó wà níjókòó náà. Ẹ ṣeun, ẹ mọ̀ ṣe o. Ẹ wá ṣe ń bá kábíyèsí Àsẹ́yìn ṣe. Mo wá ń pa alárọ̀wà fún yín pé ẹ jọ̀ọ́ ẹ mọ̀ fi inú kan bá wọn ṣe o. Ẹ mọ̀ jẹ́ kó jẹ́ pé wọn jó lọ mọ̀ owó ẹ̀yìn rẹ ni. Ẹ̀ṣẹ̀wọ̀n ìlú Ìsẹ́yìn ò ní bàjẹ́ o. Gbogbo àwa ládéládé tá a wà bí ìléyìn náà ìlú wa ò ní tú o. Ẹni tí ó tu wọn níbí o. Mo kí àwọn elite councils náà tó wà pẹ̀lú kábíyèsí Àsẹ́yìn. Ẹ̀ṣẹ̀wọ̀n ẹ kú ìmọ̀ wọn yín ò ní dàrú o. Mo kí honorable wa náà
ẹ ṣeun gidi gan, ẹ kú ìdílé, ẹ mọ̀mọ́ ṣe ni o. Mo kí gbogbo àwa tájọ kọ́wọ́ níwá náà bẹ̀rẹ̀ látòrí kábíyèsí onífìdítì bàbá ìyáàdì, kábíyèsí alágbòọ ti àgbòọ, bàbá lógún ọ̀fẹ́ ṣeun gidi gan. Mo kí gbogbo àwọn ọmọọba náà tí wọ́n wà ní ìjòkó, ẹ mọ̀mọ́ ṣe ni o, àìmọ́ ṣe kò ní kán mo sọ̀rọ̀ yín. Mo kí gbogbo àwọn ọmọ ìlú Ìṣẹ́yìn náà, ẹ kú àbáṣe pẹ̀lú kábíyèsí Aṣẹ́yìn náà ṣe rí gan. Gbogbo àwọn agbófinró gbogbo yín pátá mo kí o, ẹ ṣe gidi gan, láì sí pé ẹ̀yin wà bẹ́ẹ̀. Bóyá oríṣiríṣi nǹkan ni ò bá tí wọ́n ṣẹlẹ̀ bọ̀, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ wà níbí lẹ́yìn, ẹ ṣeun gidi gan. Ní èyí èmi wá ń sọ fún yín pé inú mi dùn gidi gan ni pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe ṣùgbà tẹ jáde tẹ̀dẹ̀ wá pàdé mi lẹ́yìn, mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ mọ̀mọ́ ṣe ni. Ìdí pàtàkì tí mo wá fi wálé nìyí ni pé a ti ṣe ayẹyẹ ìwúyè kọjá ní oṣù kẹrin ọdún tá a wà yìí. A tún ti ṣe ọjọ́ ìbí mi náà, bá ti wá ó ní àwọn nǹkan bí méjì kan náà ó ti pé a ti tó pé ìwà kí yí o àwọn nǹkan tó ṣẹlẹ̀ náà ní dáadáa ní o. Ẹ̀bọ̀ lẹ́yìn tí mo wá wáyé inú mi dùn gidi gan ni, ẹ ṣeun gidi gan, ẹ kú àyẹ́sí náà báyìí láwọn orí wa ní rí báyìí, ẹ ṣeun gidi gan. Kábíyèsí Aṣẹ́yìn sọ̀rọ̀ kan, wọ́n ní àwọn áwọ̀ tó wà láàrin èmi àti kábíyèsí ọ̀dọ̀ èmi wá ń sọ fún yín lẹ́yìn pé kò sí nǹkan kan o. Àwọn agbọ́yìísọ̀ yìí àwọn ni wọ́n ń dá rúgúdù sílẹ̀, ló ti jẹ́ pé à ń gbọ́ ni lọ́tún lósì. Àwọn kan náà wà tó jẹ́ pé àwọn blọ́gàsì owó oṣù ni wọ́n san fún wọn, wọ́n máa bú wa lọ́tún tó máa bú wa lósì. Ṣùgbọ́n Ọlọ́run ó gbójú wọn jáde láìpẹ́. Àwọn alálẹ̀, àwọn tó tẹ̀lú Ọ̀yọ́ tó, àwọn tó tẹ ilẹ̀ Yorùbá dún náà, Ọlọ́run ó fojú wọn. Mo dúpẹ́ gidi gan ni. Kò síjà láàrin wa o. Tí àgbà míì wà tó jẹ́ pé àwọn kan lè ṣẹlẹ̀, èèyàn lè fẹ́ fèsì ìfèsì téèyàn wá lè sọ, ó wá lè rí bákan lára àwọn kan, ó lè rí bákan láwọn ara àwọn mìíràn. Ṣùgbọ́n èmi fi ń dá yín lójú wípé kò sí aáwọ̀ kan láàrin wa, à ń ṣe dáadáa síra wa. Ẹ jọ̀wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà náà lórí ayélujára, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run lórí ààbò ìlú ilẹ̀ Yorùbá ni mo rò pé ó yẹ kí gbogbo wa ká máa fi pé ó ṣẹlẹ̀ láàrin wa. Ìjọ̀wọ́ ẹ má dájà sílẹ̀ láàrin wa. Dúpẹ́ gidi gan, ẹ ṣé gidi gan. Mo tún sọ kábíyèsí Ṣàbígànná, kábíyèsí onírò tí òtú,
ẹ ṣe gidi gan, mo dúpẹ́ pé àjọṣepọ̀ tó ti wà láàrin àwọn baba ńlá wa tó ti wà látọjọ́ tó ti pẹ́. Àwọn àjọṣepọ̀ yìí náà ni mo fẹ́ kí ó máa wà láàrin wa lọ. Àjọṣepọ̀ náà ò ní bàjẹ́ o. Ìdí náà ti dé mi fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú yín. Ó jẹ́ pé ilẹ̀ Yorùbá yóò ní ìlọsíwájú. Mo lè mọ̀ pé ní ọlá Ọlọ́run, ní ọlá àwọn tó tẹ ilẹ̀ Yorùbá tó náà, àjọṣepọ̀ wa ò ní bàjẹ́ o. Wọ́n ní ọwọ́ apá ò ní ká orí, àtẹ́lẹsẹ̀ ò ní ká ọ̀hún. Gbogbo yín ọwọ́ ọ̀tá ò ní ká yín o. Ẹ ṣeun gidi gan, mo dúpẹ́ o. Ẹ ṣeun, ẹ mọ̀ ṣe ni o. Àwa tí a jẹ́ lọ́balọ́ba lébẹ̀ láti jẹ òṣùwọ́sì kábíyèsí Aláàfin àti Asẹ́yìn wọ́n máa ya fọ́tò bí tó bá ṣe fún àwọn chairman àwọn lọ́balọ́ba lókè òkun, bàbá wa tàbí gànà onírò àti odò, àwọn náà yà tó wọn. Gbogbo àwọn lọ́balọ́ba yòókù á lọ ya group photo wa níta níbi tí a ti ṣe. Then chairman ìṣe local government náà wọ́n máa bá Aláàfin ya fọ́tò. Nísìnyí báyìí.